Ọlọ́run ayọ̀ má yọ̀ mí kún. Má yọ̀ mí kún. Ayọ̀ ni mo fẹ́ o. Ọlọ́run ayọ̀ má yọ̀ mí kún. Ṣebí aláyọ̀ lónílé ayé. Ẹniyàn láyọ̀ onítọ̀hún ò wáyé. Fún mi láyọ̀ kí má rí ìbànújẹ́. Dùn mí nínú kí má ṣẹ̀rù ẹ̀gẹ́. Ẹniyàn lówó kí ló wá ṣe láyé. Ẹniyàn lọ́lá ayé asán ló wá. Bó pẹ́ bóyá á wá ṣẹ̀rù ẹ̀gbẹ́. Dùn mí nínú kémi má rí ìbànújẹ́. Ayọ̀ ni mo fẹ́ o. Ayọ̀ ni mo fẹ́ o. Ọlọ́run ayọ̀ má yọ̀ mí kún. Wá má yọ̀ mí kún. Ayọ̀ ni mo fẹ́ o. Ayọ̀. Ọlọ́run ayọ̀ má yọ̀ mí kún. Má yọ̀ mí kún. Má yọ̀ mí kún. Ọlọ́run ayọ̀ dùn mí nínú oníbùúrọ̀ rẹ̀. Ayé tí mo wá kí n rówó ṣe fújà. Ṣàánú fún mi kí n má ṣẹ̀rù ẹ̀gbẹ́. Ṣàánú fún mi kémi rọ́nà gbégbà. Kí n rówó ná kí n rówó lò láyé. Ayọ̀ ni mo fẹ́ o. Ayọ̀. Ọlọ́run ayọ̀ má yọ̀ mí kún. Ayọ̀ ni mo fẹ́. Eléke adé o. Eléke adé o. Eléke adé o. Ó tutù bí Ọ̀ṣun. Ó tutù bí Ọ̀ṣun. Babaláwo tí ń rèlú àìgbọ́fá. Ọ̀rúnmìlà tí ń rèlú àìmání ìlú àìmọ̀nìyàn. Bí ẹni sọ̀pánù gbọ́nrágádá. Onílé yìí ṣe mí pẹ̀lẹ́mọdé. Ibi ire. Èrìgì àlọ́gbẹ́mí rè. Ibi ire. A kì í dáfà òkú kó tún mọ́mọ́ ẹlòmíì. Ibi ire. Èrìgì àlọ́gbẹ́mí rè. Ibi ire. A kì í dífà òkú kó tún mọ́mọ́ ẹlòmíì. Ibi ire. Èrìgì àlọ́gbẹ́mí rè. Ibi ire. A kì í fẹ́ sílẹ̀ ká tún mí àwọn màlúù. Ibi ire. Èrìgì àlọ́gbẹ́mí rè. Ibi ire. Tó mo gbélé fojú sí ọ ní ṣekú pa babaláwo. Mo gbódèdè fojú sí ọ ní ṣekú pa àwọn àgbààgbà ṣèlú. Ẹ̀là. Bí ọ̀la ó jẹ́ jáwọ́ náà pọ̀ tí ó yọ kó lọ dá mi lákàná kó kó jágbájágbá ara ẹ̀ sọ́hun. Láti bo ìsìnkú ọ̀run ẹ̀pẹ̀yìndà. Tẹ́sítẹ́sí ilẹ̀ ń wí ẹ̀wí ti mọ lágàràn. Ẹ̀bá wí ti mọ lágàràn ẹjọ́ wọn ọ̀bá jàre. Adífá fún ìlọ́jà tí lọ rè kọ̀lẹ̀kùn ọ̀la. Ìkẹ́kẹ́ ìkẹ́kẹ́ tí lọ rè kọ̀lẹ̀kùn ọ̀la. Ilélé ilélé tí lọ rè kọ̀lẹ̀kùn ọ̀la o. Ìgbọ̀ngbọ̀n ìgbọ̀ngbọ̀n. Láti bo ta ní kọlẹ̀kùn ọ̀la mi. Ọ̀dà náà iṣu paradà iṣu níyàn. Àgbàdo paradà àgbàdo dẹ̀kọ. Gbígun bá bọ́nu aṣọ ipa òun dà ní. Ọ̀pàpà paradà. Ìsìnkú ọ̀run. Ìwọ ni. Ọ̀dà náà kí ni Tọ́lásùnkàn mi ṣe gan-an? Àti ìyàwó rẹ̀ Mojísọ́lá tó fi jẹ́ kí wọ́n dọlọ́mọ láyé. Àbíyọ̀lá, Súnkànmí àti Mojísọ́lá ò lè dọlọ́mọ láyé nítorí pé Súnkànmí ló sọ mí di èrò ọ̀run ọ̀sán gangan. Ó sọ àwọn òbí mi di àgàn alẹ́, wọ́n dẹ̀ ní fojoojúmọ́ sunkún kiri bí egbére. Láyé ó dayé àtúnwá kí Súnkànmí àti Mojísọ́lá tó rú ọmọ gbẹ́jọ́. Lóòótọ́ wọ́n ní bẹ́lẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo àmọ́ pinnu rẹ̀. Ìyà yìí pọ̀ fún Mojísọ́lá. Ọba kúkú fi ìyà jọ Súnkànmí lásán. Wọ́n jẹ́ ọjà wọn méjèèjì. Òótọ́ ló sọ. Tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà, olódodo á pín nínú ẹ̀. Kì í kúkú ṣe pé Mojísọ́lá àwọn olóyún rí. Ṣùgbọ́n kété tí mo ti dágbére fáyé, òun ni mo ti bà ilé ọmọ Mojísọ́lá jẹ́. Mo sì bà ilé agbára àfún Súnkànmí jẹ́. Wọn ò lè dọlọ́mọ láyé. Ìsìnkú ọ̀run
èyí pàpọ̀ jù ọ̀dà náà kí ni tí wọ́n ṣe gan-an tó fi lè tó bá wọn. ó fẹ́ mọ nǹkan tó ṣe fún mi. bẹ́ẹ̀ ni. Àbíyọ̀lá ó fẹ́ mọ nǹkan tó ṣe fún mi. má bàjẹ́ búrelé ọmọ alárẹ̀ o ọmọ alárẹ̀ o. bẹ́ẹ̀ pé ogún bẹ́ẹ̀ pé ọgbọ̀n bẹ́ẹ̀ pé ìgbà. ìwọ náà kọ́ máa mú lágbára Ọlọ́run lágbára ẹlẹ́dàá mi pẹ̀lú ọkọ mi. ẹ wo àdúrà yẹn ti tó mọ́ mi time ti ń lọ jẹ́ kí n tètè. ìwọ ládùúrà tèmi ti pọ̀ jù lórí ọmọ mi jọ̀ọ́ ṣọmọ ọlọ́mọ ní kí n lọ ṣàdúrà fún ni jẹ́ kí n ṣàdúrà fún ọkọ mi òkè máa lọ mo fọlọ́run bá sí i súnkàn mi rọra wà àbúrò ẹ o jọ láyọ̀ lẹ máa gúnlẹ̀ o tẹ́bàdẹ̀ ti dọ̀hún ẹ tètè gbá mi láago. Yes ma, mi ò lè sáré mọ́ ẹ̀wọ̀n kí mi náà kì í sáré. Okay, all right then. Safe journey. Bye. Ó dáhùn ma. Wo Súnkànmí, jọ̀ọ́ má gbàgbé kílìṣì jọ̀ọ́. Báwo? Ó sèmi jàre, ó ti pẹ́ jù. No, guess what? Wọ́n ti fún mi lápò ní ìlera. Really? Are you sure? Congratulations. Thank you. Congratulations. Thank you. Èèyàn ní bá mi rìn kó má ṣoríire. Kéèyàn fẹ́ gbarú nǹkan báyìí kó jẹ́ pé mi ni mo wà débẹ̀ kó má fẹ́ bọ́ sí tẹ́lẹ̀ á bọ́ sí ni. Oxfam ṣe wá mú ọkàn. What is it again? Wọ́n ní pé kí n tó bẹ̀rẹ̀ ṣe ní next month. One, wọ́n á ti bí pé apartment màmá gbé sílẹ̀. Two, wọ́n ní wọ́n máa fún mi ní mọ́tò. Ilé àti mọ́tò ara ti ń fún mi sí ẹ o ṣé kìí ṣe pé o lójú ń bì ọ̀gá kan ti wà níbi tó ranjú mọ́ mo máa sọ fún dáàdì wàá rírọ̀ wò. Ẹ wò yẹn kéré mi ò tí fún yín ní full gist. kí tó dé. Tẹ́ bá gbóye sálárì tí wọ́n ní wọ́n máa fún mi ó wà attractive tó jẹ́ pé. sálárì tó fẹ́ fún ẹ ó wà attractive ibi tí mò ń lọ gọ̀gọ̀ ni èló ni iye tó fẹ́ máa fún ẹ torí tó o bá sọ ń sìn tó o bá mẹ́nu bá ń sìn tá a bá lọ́nu mọ́tò máa bí ẹ ibi tèmi ní interest inú ẹ̀ gọ̀gọ̀ ni ẹ mo gbọ́dọ̀ ní percentage tí màá máa gbà nù sálárì yẹn kájọ máa pín láàrin ara wa ṣé o mọ̀ pé àjọ láìka ara wa náà ni. Inú náà máa fún mi ṣé èmi ń béèrè dádì fún yín. Tí mo jókòó díẹ̀ ń bí látàtàárọ̀ tó ti rẹ̀mí tẹ́yìn ti ń ro mí. Èyí ò gba sálárì tí yín. Anyway, all thanks to God a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni mo tiẹ̀ fi àsìkò yìí mo tún fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé ẹ̀ sí. Kò sí nǹkan kan tó wà bẹ́ẹ̀ náà jù pé bí ọkùnrin ara ẹ̀ fún gan bó ṣe ní lọ́kàn ẹ̀ pé mi ì ṣiṣẹ́ lọ́dọ̀ dáàdì mo fẹ́ jáde fúnra mi ó lójú obìnrin tó lè ṣe bẹ́ẹ̀ tí wàá rí ní ètò ṣe mo ní láti celebrate ẹ̀ pẹ̀lú ẹ̀ èmi ni mo dẹ̀ máa ná gbogbo owó ẹ̀ tí o bá wọrí ara jẹ́ ká kọ́kọ́ lọ ṣe fàájì mi kan náà kọ́lọ́ ṣe lè fún ẹ. a máa celebrate bóyá ń ṣe ń bí ẹ̀mú pélé tí ń ṣù. èmi ni mo kọ́kọ́ gbọ́rọ̀ òyìn ayọ̀ etí mi ni mo fi gbọ́ ojú mi ni mo dẹ̀ fi ń rí bó ṣe wà lọ́wọ́ mi èmi ni màá celebrate ẹ o ibí yìí ni àti pé o tún wá ní pé ilẹ̀ máa ṣu ṣé wọ́n ló fẹ́ wa mọ́tò ni pilot ni mí ní di steering mọ́tò tí n bá tẹ tọ́tù báyìí ó máa ń dàbí pé aeroplane rìn lókè ni. ẹ wò ó líle dín ṣú time ti ń lọ time ti ń lọ yíká tètè bọ́ sọ́nà. wọ́n kò síbi tí mi ò ebí mi ni mo fẹ́ wa mọ́tò àbẹ́mi kọ́ kò dẹ̀ síbi tí mi ò mọ̀ bí ìwọ fìyẹn lẹ̀ ìwọ fìyẹn lẹ̀ kò síbi tí mi ò mọ̀ Nàìjíríà kò síbi tí wọ́n ti ń ṣe fàájì tí mi ò mọ̀ Nàìjíríà kó jẹ́ ilẹ̀ Kánò ni àbúgbò kó jẹ́ Kaduna tí n bá dé Saudi Arabia lẹ́ni mo mọ ibi tí wọ́n ti ń tọ́tí mbẹ̀ lémi ibi tí mo tún wá mọ̀ jù tó bá yẹ lẹ́nu ó ní hòtẹ́ẹ̀ 2 star 1 star 0 star 4 star kò síbi tí mi ò mọ̀ bẹ́ẹ̀ ní country. Uncle Súnkànmí. wọlé gbogbo fàájì ni màá ṣe fún ẹ.
So very soon say wà ní driver dẹ̀ wọ́n wá ṣe owners corner fún yín ẹ̀yin náà wá yan lọ wá àbí. What are you talking about? Tenny, I'm so happy for you. Thank you. Ọlọ́run àtúbọ̀ máa wà pẹ̀lú ẹ̀. Fóònù ẹ̀ rìn. Ta ni ẹ? Ẹ wo ẹ má dá lóhùn, ó ní wàhálà kan ni. Gbogbo ẹnijọ́ mẹ́ta yìí náà ni mo ti ṣẹ̀ṣẹ̀ pàdé ẹ̀. Bẹ́ẹ̀ ń trọ́bù ni. Ẹ jẹ́ ká tètè máa lọ. Bóyá mo lè fi ìyẹn rí pé nǹkan tí ẹ̀kan yọjú sí náà. Oníranù kan kì í ṣe bọ́ì tí mo rí ẹ tó pè ní Báyọ̀ yẹn oníranù mi àbí kí ló ń sọ? Anyway, ó dàbí pé o fẹ́ àbíṣe nǹkan tí mo ti ṣe fún ẹ láti ẹ̀kan àbí. Of course I Kí ló ṣẹlẹ̀? Kí lè rí ètò mú wa? Wine lẹ ní kí n mú wa bọ̀ juice là ń pé kí n bá wọn mú wa. Títa ló wá yẹ kó gbọ́. Gbélé kúrò bí wine ni kó mú wá fún wa. wine báwo? Mi ò mọ ọtí náà, I don't drink. Mo mọ. So kí ló dé tẹ́ fẹ́ order fún wine? Kò sí nǹkan tó kì í ṣe tí mi mọ̀. Sórí tí Ọlọ́run bá ṣe nǹkan tó dáa fún èèyàn, tí journalist bá fẹ́ interview ẹ̀ ń sìn, tí wọ́n sọ fún yín pé ọjọ́ wo ni memorable day ẹ̀, ọjọ́ wo nínú ẹ̀ dùn jù láyé, ọjọ́ wo ló máa sọ? Ẹ̀gbọ́n dúró mi, lóòótọ́ mo ní àwọn memorable days tó pọ̀. Irú èyí náà special day ló jẹ́ fún mi, but I don't drink. Good. Ó tún ti sọ nǹkan mi tó wú mi lórí special day. Irú èyí tó jẹ́ special day yẹn, o gbọ́dọ̀ ṣe nǹkan kan tó special lọ́jọ́ yẹn tí wàá máa fi rántí pé nǹkan báyìí ló ṣe ní ọjọ́ báyìí. Pẹ̀lú pé mi ò lówó bí mo ṣe wà yìí, àìmọye special day tí mo ní. Kò dẹ̀ sí special day kankan tí mo ní tí mi ò ṣe nǹkan kan ní ọjọ́ yẹn tó wà special. Ọjọ́ tí mo pàdé ìyàwó mi special day ló jẹ́ fún mi, ó ní nǹkan kan tí mo ṣe lọ́jọ́ yẹn. Ọjọ́ tí mi àti ẹ̀ kọ́kọ́ wọnú room tá paná tí gbogbo ẹ̀ dúdú rírírí, ó ní nǹkan tí mo ṣe lọ́jọ́ yẹn. Àìmọye ọjọ́ mi bẹ́ẹ̀ tó jẹ́ special day. Àìmọye nǹkan kan tó special lọ́jọ́ yẹn náà tí mo ṣe. So each special day we need special thing. Ó máa ṣe crazy thing. Kan tó jẹ́ ó bá jẹ́ kékeré báyìí tó kàn wá crazy díẹ̀ wá tó ṣàdọ́gbọ́n ṣe wà lè fi rántí pé special day mi ò nǹkan báyìí ni mo ṣe. Níjà ni wọ́n gbé wá. Ó dé bá enjoy ẹ̀ gan seriously. Mo èdè aláwọ̀ ẹ̀kọ́ tó lọ bẹ́ẹ̀ ni o. Mi ò gbọ́ tó bá jẹ́ pé wẹ́ fẹ́ wà láàdé òní dọ́dún ẹ̀. Ẹ gbàgbé yẹn ìyẹn ni Yeah, sorry. Oh. Well, Oh. oh, okay. Is this my bedroom? Yes. Yes, this is your bedroom. I love this bed. My bed there, no. Oh, sorry. 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 Oh. Oh, yeah. Bed. Bed. Oh. Oh, you. Oh, I love you so much. I love you too. Baby, I love you. Yeah. Good. Súnkànmí, bó ṣe ń yọjú bọ̀ ẹ̀, kò ní yọjú síbi táyọ̀ ẹ̀ wà. Èmi, Súnkànmí, ò ní ṣoríire, Súnkànmí, ò ní jẹ́yàn láyé ẹ̀. Má ṣe pè fún mi, ọlá ìfẹ́ tí mo ní sí ẹ. Ìfẹ́ tí mo ní sí ẹ látọjọ́ yìí ni mi ò mọ bí mo ṣe lè hold ẹ mọ́. Ni mo fi ṣe nǹkan tí mo ṣe. Mo dẹ̀ fẹ́ kó dáríjì mi, ewé ò ní ṣẹlẹ̀ mọ́. Did you just say ìfẹ́? Èmi rò pé ọláwọ́ tí dáàdì fi mọ̀ ẹ́ àti pé wọ́n ti sọ ẹ́ di fámìlì wa. Òun ló ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe sí mi. Èmi ò mọ̀ pé ó ní ìpinnu mi lọ́kàn. Súnkànmí, èmi Tẹ́ní, mi ò ní mind. Máa pa ìtìjú tì. Máa make sure pé mo rán ẹlẹ́wọ̀n. Máa rán ẹlẹ́wọ̀n. Súnkànmí, máa rán ẹlẹ́wọ̀n. Tẹ́lẹ̀ má ṣe lè fún mẹ́jẹ̀ kí dáàdì kú. Súnkànmí.
Súnkànmí. Anyway, mo ní kí n sọ fún ẹ pé mo ti lóyún. O ti lóyún? Kí ló ń jẹ bẹ́ẹ̀? Mi ò understand nǹkan tó ń sọ ni. Lóyún báwo? Súnkànmí, ó dẹ̀ ń sọ wípé oyún. Anyway, lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo rí para mi ṣe bákan, mo dẹ̀ lọ sí hospital. Doctor dẹ̀ confirm pé mo ti lóyún. Ayé mi ti bàjẹ́. Má ṣe báyìí fún mi Tẹ́ni. Má gbé mi lẹ́mìí sókè. Àti bí a tó ti ṣẹlẹ̀ mo rò pé nǹkan tèmi àti ẹ̀ma kan yanjú láàrin ara wa wípé a kì í ṣọmọdé ni bó ṣe ń gbé yẹn ń bà mí lẹ́rù. Má jẹ́ kí dáàdì àti mọ́mì gbọ́. Tó bá gbọ́ ayé mi ti bàjẹ́ bí kò síbi tí mo fẹ́ lọ. Kò sí nǹkan kan tí mo ní mi ò kú sínú ilé. Tó lọ. Iṣẹ́ èṣù ni. Iṣẹ́ èṣù ni gbogbo ilé tó ṣẹlẹ̀ ìjọ. Iṣẹ́ èṣù. Súnkànmí lẹ́nu tiẹ̀. Iṣẹ́ èṣù. Nígbà tó ń ṣe òmò. You should respect it now. Wo wíwá tí mo wá sí ìgbà ilé ni kò ń ṣàwọn dájú ni mo wá kí o. Nǹkan tí mo ní kí n wá sọ fún ẹ̀yin. Sórí tí n bá dẹ̀ ti ń kúrò níbí báyìí ọ̀dọ̀ àwọn dájú àti mọ́mí ni mo ń lọ. Mo lọ ṣàlàyé everything fún wọn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Má ṣe bẹ́ẹ̀ jọjọ Ọlọ́run bẹ́ẹ̀. Please leave me. Don't touch me. Má ṣe bẹ́ẹ̀ jọjọ Ọlọ́run. Mo lọ sí ni màá wá solution sí. Màá wá àkọ́ṣe sí. Please. Ṣé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tí ẹ̀rù fi ń bá yín? Oyún oṣù 2 péré. Ẹ gbà wípé yẹn ti kúrò ńbẹ̀, màá gbé yọ tí kò ní sí ìpalára kankan. Doctor, ẹ gbé kí ni yọ? Súnkànmí. So omi ìpè wá ṣẹ́yìn fún mi lóòótọ́ ni? No, I don't understand. Wọ́n máa ṣe kiri kò sí. Wọ́n máa yọ onímọ̀ pọ̀ kúrò lára ẹ̀. Ẹni tó jókòó yìí mo mọ̀ dáadáa, mo mọ iṣẹ́ tó ń ṣe ni. Ó expert nínú nǹkan tó fẹ́ ṣe. Ó máa ṣe kò ní ní ẹ lára rárá. Ọlọ́run jọ̀ọ́ tó lọ́ọ́ jọ̀ọ́ ṣàánú mi. Ṣàánú mi. Oh my God. Ayé ìwọ máa yìí má ti bàjẹ́. Mi ò mọ̀ pé useless báyìí. Nǹkan tó fi lè mú ẹ kó máa sọ fún mi pé máa yí expert àgbéyọ̀ without problem, which means pé o ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe. No, o ti get me wrong nígbà yẹn. Ohun tí mò ń try láti sọ fún ẹni pé tí èèyàn bá mọ̀ nípa iṣẹ́ tó bá mọ nǹkan tó ń ṣe kò ní sí nǹkan tí ò lè ṣe. Iṣẹ́ tí ẹ̀ tó ń ṣe lélẹ̀ kí lẹ fẹ́ gbé fún tó máa ní lára. Tí mò ń sọ nìyẹn. That's such a useless guy. Tẹ́ni, mo fẹ́ kí o fi ọkàn ẹ balẹ̀. Èmi gangan tó ń wò yìí mi ò kí ń ṣe abortion, but the situation surrounding it ló fẹ́ mú mi ṣe. And I'm telling you, I'm an expert. Máa ṣe tí kò ní sí problem, kó fi ọkàn rẹ balẹ̀. Èyí tí a fi ń sọ̀rọ̀ yìí àti ṣetán. Súnkànmí, ó ṣàfẹ́ pa mí. Kò sí kankan tó máa pa ẹ́ lórúkọ Jésù. O ò ní kú ikú kíkú kan lórúkọ Jésù. 100 years àjọ máa wà láyé náà ni táwọn ọmọ ẹ máa rọgbà yí ẹ kábíyèsí. Kò sí nǹkan kan tó máa ṣe ẹ́. Bí wọ́n ṣe bà oyún inú mi jẹ́ rèé, wọ́n sọ mí di èrò ọ̀run ọ̀sán gangan. Ẹni ẹlẹ́ni tí ò mọwọ́ mẹsẹ̀ nínú ẹ̀ṣẹ̀ yìí, òun ló jìyà ìmọ̀dí. Bọ́ ọ bá bínú jù bá ń lọ gan, ó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ. Àṣírí ayé ń bẹ lọ́wọ́ ẹni mímọ́. Àṣírí ìṣe òkùnkùn ń bẹ nínú ìṣe òkùnkùn. Ìbà rẹ kábíyèsí mi ọba òkè. Ọba àtẹrẹ rẹ kárí ayé. Ó ti dá dúdú láti inú funfun. Ó sì dá funfun láti inú dúdú. Ebe èèyàn ni. Èèyàn lèèyàn ó sì mọ jẹ́. Èèyàn nìkà. Ayé burú jọjọ. Ju gbogbo ẹ̀ lọ ìsìnkú. Mo fẹ́ kó o bá ń tú wọn lẹ̀. Bá ń dáríjì wọn. Ẹ dákun, wọ́n ti jáwé oríjì. Wọ́n ti mẹ̀ṣẹ̀ wọn lẹ́sẹ̀. Ìjàfẹ́lẹ́dùn ọba mi òkè jà. Jẹ́ kó bá mi òkè. Jẹ́ ó ṣèdájọ́ látọwọ́ ara rẹ̀.
kí ni nǹkan ẹbọ kí ni nǹkan ètùtù. kò lẹ́bọ bẹ́ẹ̀ ni kò lè tutù nǹkan kékeré ni wọ́n ní láti ṣe tí wọ́n bá fẹ́ dọlọ́mọ láyé nínú kí Mojísọ́lá àbí Súnkànmí ìkan nínú wọn ní láti lọ bá wèrè ní àjọṣepọ̀ wèrè tó ti gbó dáadáa tí wèrè yìí bá lóyún á tọ́jú oyún inú ọmọ yìí títí tí wèrè yìí máa fi bímọ tí wèrè bá bímọ á gbé wọnú ilé kété tí ọmọ wèrè yìí bá ti wọlé á di ọlọ́mọ láyé tó bá sì jẹ́ Mojísọ́lá náà ni ó bá wèrè ní àjọṣepọ̀ á tọ́jú oyún yìí títí tó máa fi bímọ nígbà tí ó bá bímọ ọ̀nà àlà fún un. ó ṣe mo dúpẹ́ ìjíṣẹ́ rẹ̀ tí wọ́n jẹun lóyún wọn ẹni bá ṣe ń tẹ́lẹ̀ kó o ṣe rí ó di dandan kójú rẹ̀ rí ń tẹ́lẹ̀ kó o rí rí ìṣìkú ọ̀run ìwọ lọ rí dìrọ̀ ọmọ ní ìgbàgbé. ó lé o. Hello, darling. Ìgbà wo la máa sọ̀rọ̀ wa báyìí? Mo ti ṣetán báyìí. Okay, all right. Sí problem lára àwa méjèèjì wọ́n ní mo máa finú ṣoyún wọ́n máa fẹ̀yìn ní pé mo pọ̀n. sí ó rí i pé mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ kò sí bó ṣe lè ṣẹlẹ̀ wòlíì ilé òkè máa níyì èmi fúnra ẹ sọ pé nígbà tá a ti confam lọ́dọ̀ dókítà tó ti ní a máa bímọ mo ti ní ká má stress ara wa mọ́ mo ti ní ká má dààmú káàkiri mọ́ mo ti ní kó nígbàgbọ́ wípé a máa bímọ tiwa mo ń bà tó sọ fún mi pé ẹ fẹ́ lọ sọ́dọ̀ bàbá kan tí mi ò bá jẹ́ kẹ́ ẹ lọ á dàbẹ́ ní pé mi ò káràmásìkí àti jẹ́ kẹ́ ẹ bímọ ni ṣòtán you see a ní nǹkan kan láti ṣe ju ká fara balẹ̀ lọ that's all. baby mi ò tí land. kí ló tún ṣẹlẹ̀. bàbá yẹn ní kó tó di wípé àwa méjèèjì lè di ọlọ́mọ láyé wọ́n ní ìkànnì wa gbọ́dọ̀ bá wèrè ní àjọṣepọ̀ tó bá jẹ́ ìwọ ló bá wèrè ní àjọṣepọ̀ ó di ọjọ́ tí a bá mú ọmọ wèrè yẹn wọ inú ilé kí ọ̀nà tó lè là fún wa o bó dẹ̀ jẹ́ èmi náà ni mo bá wèrè ní àjọṣepọ̀. stop kí ni gbogbo ọ̀rọ̀ òṣì rádaràda tó ń sọ jáde lẹ́nu kí ta ní bá wèrè lájọṣepọ̀ kí èmi bá wèrè lájọṣepọ̀ ibo lèmi àtẹ̀yàn gidi tí ì ṣe dé tí màá kúrò ń bẹ̀ tí màá lọ kí wèrè mọ́lẹ̀ wèrè kan wà ń ta ń bẹ̀ yẹn ó pèrè ẹ̀ ní babaláwo ó ń bá ẹ sọ eléyìí ìwọ náà dẹ̀ wá sílé ó ń sọ fún èmi pé wọ́n ní pé kẹ́nìkan lọ bá wèrè lájọṣepọ̀ wèrè á sùn sílé mi á gorí wèrè tí ò bá jọ́ láàfẹ́ tí mo ní sí ẹ bó ṣe sọ yẹn ó ní nǹkan tí mo lè sọ ó mẹ́ni tó ní àbí ìwọ fúnra rẹ̀ á sùn sílẹ̀ wèrè á wá gorí ẹ̀ ìwọ fúnra rẹ̀ ò tiẹ̀ imagine nǹkan tó sọ kó tó wá sílé kó tó máa sọ orú nǹkan tí wọ́n ní pọ́ ó ṣẹlẹ̀ ń ta ó dá láti èní lọ mi ò fẹ́ rí ẹ kó kúrò nínú ilé kó sọ pé òun wá ọmọ káàkiri mọ́ ṣé bẹ́ẹ̀ mi ni mo fẹ́ ṣé bẹ́ẹ̀ mi lọ́kọ ṣé bẹ́ẹ̀ mi ni màá complain pé òun ní mi lára ṣé bẹ́ẹ̀ mi ló yẹ kí n máa rò wípé àtìgbà tó ti wà nínú ilé tí nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ó tí ì lóyún mi ṣé bẹ́ẹ̀ mi ni àwọn ẹbí mi máa pariwo lé pé kí n lọ fẹ́ ìyàwó mi mo dẹ̀ ní kó má wọ́ọ̀rì jókòó ẹ̀ èmi lọ́kọ ẹ̀ mi ní ìdí ọmọ tó bá wọ Ọlọ́run kó fún wa tí ó bá dẹ̀ fún wa mọ́ no problem kí ló wá wá káàkiri. but wọ́wọ́ má bọ̀t mi o Mojí má bọ̀t mi o mi ò gbọ́dọ̀ gbọ́ láyé ipò tó sọ fún mi pé òun wá ọmọ lọ síbi kankan mọ́ ipò fẹ́ lọ báyàn kan fẹ́ lọ wá ọmọ ìmọ̀ ọ̀dọ̀ dókítà má lọ mọ́ ẹ̀yin má lọ mọ́ ọ̀dọ̀ dókítà wa tó bá pè é tó ní kó wá ṣe nǹkan má lọ mọ́. ó lágbára Mojí ọ̀rọ̀ ẹ̀ yà mí lẹ́nu o ọ̀rọ̀ ẹ̀ yà mí lẹ́nu o wèrè wàá dẹ̀ sùn sílẹ̀ wèrè agorí ẹ̀ ó mọ̀ kí bàbá tó sọ bẹ́ẹ̀ ó fẹ́ kó o kú kú òjijì ni wèrè
wàá sùn wèrè amúkiní àná sí ẹ lára. Mo jí ò ní rí bí Ọlọ́run ò ní jẹ́ kí n rí bí. Now, I want to know how brilliant you are. Okay? Yes. Are you ready? Yes. Are you ready? Yes. Are you ready? Yes. 2 times 1. 2. 2 times 2. 4. 2 times 3. 6. 2 times 4. 8. 2 times 5. 10. 2 times 6. 12. 2 times 7. 14. 2 times 8. 16. I said 2 times 8. 16. No. It's not 16. 16. It's not 16. It's 16. No, it's not 16. It's 16. It's 32. It's 16. Oh, I will finish you off. Máa jẹ́ nìyẹn àmọ́ ẹ wá o ṣé kìí ṣe pé ẹ fẹ́ paṣá. No, mi ò kí ń pààyàn. ẹ ṣúọ ẹ má lọ ṣe anything fún o débi tó máa fọ ayá wá fẹ́ mi o ó dà n tẹ́ bá tẹ̀ fẹ́ ṣe fún sóyè ṣe fún sèké rí ìṣojú mi. Ẹ má bínú nǹkan tí mo fẹ́ ṣe fún mi ìfẹ́ kéèyàn wà ń bẹ̀ ẹ jọ. So ẹ lè sọ lójú mi ó dà kò sí èrè àtẹ́mi gan iṣẹ́ bíbí èrè sí èrè ó dà gbé ṣu sí mi lára ìmọ̀ bó ṣe ń lọ. Okay. Màmá o. Alájẹ orí ẹ wà bẹ́ẹ̀, èyí máa jẹ́ nìyẹn. Àmọ́ ẹ má pẹ́ ń bí o. Ẹ bá lọ pẹ́ lásán, ẹ má lọ pa inú. Abẹ́rẹ́ tèmi á lọ kọ́nà kò tó di o. Sí àwèrè o. Ó yà ní bàjẹ́, ràádè. Ilé iná ìyá sí kíkà ọ̀bẹ ti ṣẹlẹ̀ lé. Hello. Greetings. Hey, I'm greeting you. Are you the one? Who? Answer my question. Are you the one? Yes, I'm the one. I've been looking for you. Yes, I've been looking for you. I will kill you. No, Emeka. No, I'm not the one. I will kill you today. I will get you and kill you today. I will kill you. Ọ̀rẹ́ mi, kí ló ṣẹlẹ̀? O lọ sí ibẹ̀ yẹn mọ́ ni? O lọ. But kò yé mi, cause gbogbo ẹ̀ ó tètè dé àbí? Dára, mo lọ síbẹ̀ mo dẹ̀ rí but mi ò lè ṣe. I can't do it. No, ìwọ náà gbọ́ náà. Kí n sùn sílẹ̀, kí wèrè gun orí mi as a madman. Tí nǹkan mi bá lọ ṣẹlẹ̀ ńkọ́. Tí ò bá kí n ṣe pé mo sá fún bọ̀bọ̀ yẹn, àdá tó mú dání already láti fi ṣe mí léṣe. Ilé ṣe. Don't worry, but gbogbo ọ̀rọ̀ yìí láti sọ tẹ́lẹ̀ náà. I mean, what is the big deal? Kí ni big deal nínú wípé o ní problem, o dẹ̀ rí solutions problem tó ní? So. Dara, just hear yourself. No, ọ̀rọ̀ yìí wọ́n ti sọ náà. Wọ́n ti di ṣó possible ni. Kó ṣe nǹkan tó easy láti ṣe. Mi lè ṣe Dara, mi lè ṣe. Come on, of course it's possible. Kí ni big deal? You tell me, kí ni big deal tó wà ńbẹ̀? I mean, you have a problem. Wọ́n dẹ̀ rí that solutions the problem tó ní. Here you go, o ò lè ṣe. Kí ló wà ńbẹ̀ tó lè ṣe? Dá mi lóhùn. Kò ń ṣẹjọ́ ẹ̀ Dara. Ṣé o mọ̀ pé wọ́n ti lẹ́yọ kan? Ó dẹ̀ ti ga tó ẹ lórí dúró. So o lè ever mọ ọkọ tí mò ń go through. O lè understand it. Kí ló tó ń sọ̀rọ̀ báyìí náà? Báwo ló ṣe máa rí nǹkan tó máa fún ẹ solution yá yìí ẹ̀? Ó wá ní torí o make excuses pé o ò lè lọ ṣe. I don't like why you're making a big deal out of this. Kí ló ṣe now? And gbogbo nǹkan tá à ń sọ is for your own good and you know it.
Dara, sorry for you sorry, she ló jẹ́ kí ló máa bí mi. Let's just forget about it, please. Mi ò lè ṣe, and that's fine. Please. No. Okay, fine. Mo rò nǹkan kan sìn. What if tá bá padà lọ sọ́dọ̀ bàbá yẹn? Tá dẹ̀ bẹ̀ wọ́n wípé kán fún wa ní nǹkan tí a lè fi bá wèrè yẹn sọ̀rọ̀ tó máa fi jẹ́ kí gbogbo ẹ̀ seem easy. What about that? Èmi. If need be, mo lè gba ọṣẹ lọ́wọ́ kan. Alágbára ni Ọlọ́run, gbogbo ogun mìíràn nínú ayé yín Olúwa fi jóná lónìí. Àmín Jésù. Gbogbo ogun tí ò jẹ́ kí ọkàn yín balẹ̀ ọ̀run fi jóná lónìí. Agbára àti ẹ̀mí tí mú kí ìtura bá ìdílé láti wákàtí yìí ọ̀run gbélé yín lọ́wọ́. Ayé yín ò ní wà bákan náà. Ògo Ọlọ́run yóò yí yín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Lórúkọ Jésù. Hallelujah. Hallelujah. Ẹ ṣá hallelujah. Hallelujah. Ẹ ṣá hallelujah. Ẹ̀yin Olúwa lógo. Bí Olúwa ti ń bẹ àti ẹ̀mí rẹ̀. Ọlọ́run ò ní fi ìdílé yín sílẹ̀. Ògo Ọlọ́run á wà pẹ̀lú yín. Bí a ti ń gbàdúrà, Olúwa jẹ́ kó máa yé mi wípé ayọ̀ yín ti dé. Bẹ́ẹ̀ni, ìtura wọlé wá. Gbogbo ohun tó ń bà yín nínú jẹ́, Olúwa ní ó dópin lónìí. Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ fọkàn balẹ̀. Gbogbo ohun tí ẹ béèrè, àṣẹ ọ̀run gùn lónìí. Ní ti ọmọ bíbí, mo fẹ́ kẹ́ nígbàgbọ́ wípé Ọlọ́run ló ń ṣe ọmọ. Ní àkókò tí ẹ ò lérò, Olúwa gbé ògo yín lọ́wọ́. Mo tiẹ̀ ti sọ fún tẹ́lẹ̀, mo ní pé lórí ọ̀rọ̀ ọmọ bíbí tó bá wọ Ọlọ́run nínú àánú ẹ̀ á fún wa, bí ò dẹ̀ fún wa á dúró jẹ́jẹ́ wa. Àmọ́ nígbà tó jẹ́ pé Ọlọ́run ni mo gbàgbọ́ nú ẹ̀, mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run gbẹ̀nu yín ṣiṣẹ́. Ìtẹ́ sọ yìí ti fi ọkàn mi balẹ̀ pé láìpẹ́ láì jìnnà Ọlọ́run á fún mi lọ́mọ tèmi. Mo fẹ́ kẹ́ rántí ìtàn bàbá wa Abrahamu. Bó ti gbó ni pẹ̀lú ìgbàgbọ́ Olúwa tún fún lọ́mọ. Sarah finú ṣoyún, ó fẹ̀yìn gbọ́mọ pọ̀. Mo fẹ́ kẹ́ di ìgbàgbọ́ Ọlọ́run mú. Ọlọ́run á ṣe ìyanu ayé yín, ojú ò ní tì yín. Ẹ̀yin náà máa bí ọmọ tí yín gangan tó jọmọ tí yín gangan. And mo tún fẹ́ speaking up on that lójú. Ẹ bá jẹ́ kó jẹ́ pé ìgbà tó bá tí a bá ní ìṣòro àbí tá a bá ní pírọ́blẹ́mù kan tí ò tó kàn la máa sá káàkiri. Bẹ́ẹ̀ni, ẹ̀yin náà ẹ gbìyànjú, ẹ tẹ̀ máa fàyè lẹ́lẹ́ kọ̀ọ̀kan. Ó jẹ́ ẹ̀kan lọ́sẹ̀, ẹ máa súnmọ́ Ọlọ́run. Ó dáa gan, ó máa ń ronú lágbára ni. Ẹ má jà jìnnà sọ Ọlọ́run. Ọlọ́run ní fi wá sílẹ̀. Ẹ ṣé gan sà. Ọlọ́run á túbọ̀ máa ròyìn lágbára sà. Nǹkan burúkú wà o. Kéèyàn bímọ ẹyọ kan ṣoṣo kọ́mọ ní ẹ̀dẹ̀ ṣaláìsí. Bísímìláì kan kúlú fún àlá ọkọ̀ ọmọ yòókù. Bísímìláì. Ó rẹ̀ bàjẹ́ náà. Ẹ má bínú. Ìwọ ló jàre pé kéèyàn bímọ kan ṣoṣo kọ́mọ ní ẹ̀dẹ̀ ṣaláìsí. Bísímìláì Rahmanir Rahim. Kò lè dáa fún bọ̀dà Kasim.
nígbà yẹn mi ń bímọ nígbà yẹn yí bọ̀dá Kasimu sọ fún mi pé mi ń pamọ́ jọ bí ẹ̀dá mi ń pamọ́ jọ bí ẹ̀dá ó jẹ́ pé mo gbọ́rọ̀ sí bọ̀dá Kasimu lẹ́nu nígbà yẹn èmi náà bá bẹ́ yọkan kéyọkan náà wá kú báyìí sí mo pàṣẹ máa ṣe orí bọ̀dá Kasimu ti dàrú o Elédùmarè ló ní kémi má gbọ́rọ̀ sí bọ̀dá Kasimu lẹ́nu ìmú fi bímọ ọkùnrin 6 obìnrin 2 ó tilẹ̀ jẹ́ pé èyí oyè obìnrin kejì àlèmọ̀ ìyẹn ti ṣaláìsí ó kú 7 náà ọlọ́mọ 7 kú òlè kú òlè kí ló bí kí Elédùmarè bá mi wò wọ́n kí kọ̀ọ̀kan má tún kú mọ́ lílù déédéé wọn báyìí sí. Ayọ̀ ni mo fẹ́ o, Ọlọ́run ayọ̀ máa yọ̀ mí kún. Ayọ̀ ni mo fẹ́ o, Ọlọ́run ayọ̀ máa yọ̀ mí kún. Ṣebí aláyọ̀ lónílé ayé, ènìyàn láyọ̀ onítọ̀hún ò wáyé. Fún mi láyọ̀ kí má rí ìbànújẹ́, dùn mí nínú kí má ṣẹ̀rù ẹ̀gẹ́. Ènìyàn lówó kí ló wá ṣe láyé, ènìyàn lọ́lá ayé asán ló wá. Bó pẹ́ bóyá á wá ṣẹ̀rù ẹ̀gẹ́, dùn mí nínú èmi má rí ìbànújẹ́. Ayọ̀ ni mo fẹ́ o, Ọlọ́run ayọ̀ máa yọ̀ mí kún. Ayọ̀ ni mo fẹ́ o, Ọlọ́run ayọ̀ máa yọ̀ mí kún. Máa yọ̀ mí kún, Ọlọ́run ayọ̀ dùn mí nínú oníbùúrọ̀ rẹ̀. Ayé tí mo ìrówó ṣe kújà. Ìfẹ́ Olúwa ọmọ How are you? My dear. Báwo mo wà ókè? Kí ló lè tẹ gbé fóònù ọmọ lọ́wọ́? Oh my dear, tí ò bá kí n ṣe ti fóònù tí mo gbélé ọmọ ẹ lọ́wọ́ láti àárọ̀ kò ní jẹ́ kí n ráyè ṣe anything inú kitchen yẹn. Ó kàn tiẹ̀ kàn fún mi wàhálà ni. Ṣé pé ọmọ yóò ti jẹun? Kò ì jẹun. Oh my dear, tèmi ò bá kí n béèrè oúnjẹ bíi ti tẹ́lẹ̀ mọ́ kì í ṣe pé kó máa fi bí parú ọmọ yìí. I'm sorry my lord. Jẹ́ kí tètè lọ ṣe tán mi ní pé ṣe tán rẹ̀ jẹ́ mo ń bọ̀ nsìn. Baby, you are too small, too old for now, okay? Yeah. Later I'll buy you a home, but not now. What is your name? Ife. Ife what? Mi mọ bí tí mo ti ń bọ̀ lójú àlá ẹ̀. Mi mọ bí tí mò ń lọ. Ohun tí mo ṣá mọ̀ lójú àlá ẹ̀ ni pé ọmọ wà lọ́wọ́ mi. Ṣàdédé ni mo rí ọmọkùnrin kan pẹ̀lú àdá lọ́wọ́. Ó ṣá lóun fẹ́ gba ọmọ tó wà lọ́wọ́ mi. Ó ní ọmọ tó wà lọ́wọ́ mi, ọmọ òun ni. Ọmọ ẹbí ti báwo. Ìgbà tí mo rí pé kò mú ní eré rárá bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní sálọ nìyẹn. Mo yẹ sá fún nìyẹn pásítọ̀. Ọmọ náà wà ńkọ́? Ìgbà tó ń fi àdá yẹn lé mi, mo ti ju ọmọlẹ̀ ń tèmi. Arákùnrin tó ń lé yín ńkọ́? Ìgbà tó rí pé ọmọ yẹn jábọ́ lọ́wọ́ mi ó padà sẹ́yìn. Ọmọ mi wá lè sọ bóyá ó padà lọ gbé ọmọ yẹn ni àbí kò gbé. Ọba tó pọ̀ nípa àti agbára, Ọlọ́run tó pọ̀ ní àánú, Olúwa gba ọpẹ́ wa. Ọlọ́run gba ìyìn wa. Gbogbo ohun tó ṣókùnkùn bírìmù níwájú ọmọ rẹ ní wákàtí yìí, Olúwa tàn mọ́lẹ̀ sí. Wá àdúrà ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ ṣáléló. Hallelujah. Ẹ ṣáléló. Hallelujah. Ẹ ṣálélúyà. Ẹ̀yin Olúwa lógo. Ògo. Bọ́dà sọ̀kan mi ní pásọ. Èmi ti pè yín tẹ́lẹ̀ kó tó di pé ẹ pè mí pé ẹ fẹ́ rí mi. Ẹ má bínú iṣẹ́ ni sà. Iṣẹ́ ìbá dára nígbà tí mo ti pè yín yẹn kẹ́ ẹ yọjú sí mi. Ó ní ohun tí Ọlọ́run rán mi sí yín láti sọ fún yín. Àlátẹ́ni ẹ láyìí, ǹjẹ́ ti sọ fún ìyàwó yín? Mi ò sọ fún. Ẹ ti sọ fún ìyàwó yín? Mi ò sọ fún. Ohun tó pamọ́ níwájú ènìyàn kedere báyìí ní níwájú Olúwa. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin náà gbàgbọ́ wípé kedere níwájú Ọlọ́run. Ẹ gbàgbọ́? Bẹ́ẹ̀ni. Ẹ sọ fún ìyàwó yín ẹni mo ní kàn rí mi. Nítorí pé 75, 76, 77, 78.
Káàbọ̀. Báwo? Okay, báwo ni ṣe? Ń dúpọ̀. Ṣé ẹ máa relax díẹ̀ ní kí n tó lọ sẹ́ẹ̀tì tébù fún yín àbí báwo? Wọ́n ní kí n má bí ẹ bọ̀ mo fẹ́ bí ẹ. Ó tí mo dẹ̀ fẹ́ bí ẹ yìí. Mi fẹ́ nǹkan méjì. Ju bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Nǹkan àṣírí wo ló wà láàrin mi, ìwọ àti ìfẹ́? Àṣírí. Sorry, irú àṣírí wo nìyẹn? Ẹni tí mo bá sọ̀rọ̀ tó sọ pé àṣírí wo ni, mo rò kórí ẹ̀ ti dàrú. Mo ní nǹkan àṣírí wo ló wà láàrin wa àti ìfẹ́? Ta ló bí ìfẹ́ fún? Ta ló bí ìfẹ́ fún? Ta ni mo bí ìfẹ́ fún? Ṣé ìfẹ́ ní bàbá méjì ni? Ayé ẹ̀ máa bàjẹ́ ni bó ṣe sọ fún mi pé ṣé ìfẹ́ ní bàbá méjì ẹ̀. Mo rò kórí ẹ̀. Mẹ́tàlá ẹ̀ ò tó bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni, ó dàbí ẹni wípé ọ̀dọ̀ pásítọ̀ ló ti ń bọ̀. Fine. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni, sórí gbogbo nǹkan tó gbọ́ lọ́hùn yẹn pátá bó ṣe rí gan-an ló ṣe gbọ́ yẹn. So nǹkan tí dáadáa ẹ wá fẹ́ dà, òun ni mo fẹ́ mọ̀. Mojí, wèrè ló bí ìfẹ́ fún. Lẹ́yìn tó sọ fún mi wípé o ò ní padà lọ bá wèrè. Ó tẹ́ ara ẹ sílẹ̀, wèrè bẹ́ẹ̀ lájọṣepọ̀. I'm so fucking what? O fi bí ìfẹ́ yìí. So ọmọ wèrè ni mò ń tọ́jú látijọ́ yìí. Mo ti rí ìpinnu ẹ. Mo ti rí nǹkan tó plan láti ṣe. O ti mọ̀ pé irú ọjọ́ ẹ̀ ni máa wáyé. Mo dẹ̀ ti múra lẹ́dẹ̀ẹ́ mi àbí. Èmi ò ní pa ẹ́. Báyìí mi ní lóko yẹn lọ́rùn. Àmọ́ mo fún ẹ ní wákàtí kan. Just 1 hour. 1 hour. Láti fi páàkì gbogbo nǹkan tó ní nínú ilé tó jẹ́ tiẹ̀ kó páàkì síta nílé. Àti wà tọmọ wèrè. Tí bá padà rí ẹ ń bí, máa pa ẹ́. Ohun tó lérí, ìpinnu tó kò tẹ́lẹ̀. Tí kò ní máa pariwo mọ́ mi kó má lè sùn ẹgbẹ́ má lè gun apá mọ́ mi. Inú dúró náà kí ni problem ẹ̀? Èmi gan ti ṣe tán láti lọ tẹ́lẹ̀. Èmi gan ti dúró de irú ọjọ́ èmi. Padà wá ń bí má sọ̀rọ̀ ẹ̀ di rédíò àsọ̀rọ̀ má gbèsè. Sórí ìfẹ́ kan tẹ́lẹ̀. Èmi náà ti ṣe tán láti kúrò nílé yìí. Mo dẹ̀ wá ń ṣèlérí fún ẹ pé kò ní tó 1 hour tó fún mi yẹn kí n tó kúrò nílé yìí. But kí n tó lọ, sórí gbogbo àṣírí ẹ tí ò bò níwájú Ọlọ́run ọba tó rò bóbò gbogbo ẹ̀ báyìí kedere ló hàn lọ́wọ́ mi. Àṣírí bàbá ńlá kò bàbá ẹ̀ ṣe pamọ́ síbi kan. Gbogbo eléyìí tí mo bá ẹ dúró tí mo bá ẹ sọ̀rọ̀ ẹ̀ mo ń sọ nítorí pé wákàtí kan tí mo fún ẹ. Bí ẹnu ẹ sọ̀hún kò sí nǹkan tó máa ṣe ìwà apààyàn òṣì yìí apààyàn oníranù. Ó lé o. Ó lé kókókó bí ọ̀tá omi. Ọ̀dọ́ lọ́mọláyé lóòótọ́ gẹ́gẹ́ bí n tí mo rí ní àyín lẹ́ẹ̀kan. Ṣùgbọ́n tó o bá fẹ́ dọ́lọ́mọláyé. Ó rí wo àtọkọ rẹ. Àfi kẹ́ ẹ lọ rè bá wèrè lájọṣepọ̀. Blood of Jesus. Sani Satan. Sani Satani. Nílé Ifá. Bàbá, ìjọ nítorí Ọlọ́run. Mo bẹ̀ yín ni. Tẹ́sọ̀ yìí le, ó máa le. Ẹ wò, kàtẹ́ ní pé ń ṣe lẹ sọ pé kó lọ bá ọkùnrin míì, ọ̀nà yẹn á gbà lóyún. Ìyẹn ò ṣe nǹkan tó le rárá, torí èmi fúnra mi ni máa gbé ọkùnrin fún. Àmọ́, wèrè, a mentally derailed person. Dára, jẹ́ ká máa lọ. Arábìnrin, méjì lọ, dákun, Ifá dára. Bàbá. Bùnmi láyè díẹ̀, mo fẹ́ bá ọmọdé yìí ní gbólóhùn. Ó dà, ọmọ ìjọ bàbá. Ìṣògùn gbogbo ẹ̀. Wò mí, ó tó kó bínú lóòótọ́. Ebi yàtọ̀ ọ̀mọ́wọ́ tọ́ mẹsẹ̀ ńlẹ̀sán rẹ̀ ń jà lórí rẹ̀. Gbọ́ mi, ta ni ń jẹ́ Tẹ́ní Ọlá tó súnmọ́kọ rẹ̀ pẹ́kípẹ́kí? Tẹ́níọlá. Tẹ́níọlá kan ṣoṣo tèmi mọ̀, ọmọ ọ̀gá ọkọ mi ni. Níbo lọmọ ọ̀hún wà? Ó ti kú. Kí ló pa? Ikú náà ni. Àwọn nǹkan tí mo gbọ́ ń gbà náà ni wípé ó ṣẹ́yún. Ta ló fún un lóyún? Èmi ò mọ̀ o.
ọkọ rẹ ló fún lóyún ọkọ rẹ ọ̀hún sùn lọ ṣẹ́yún fún pàápàá tọmọ òun fi gbẹ́mí mì rídarída ikú ọmọ yìí ìní ń jà lórí ẹ̀yin méjèèjì tẹ́ ẹ fi dọ́lọ́mọ láti. Excuse me baba nǹkan tẹ́ ẹ̀ ń try láti sọ fún mi ni pé Súnkànmí ló wà behind gbogbo problem tá a ti ní láti yọ ẹ̀. bó ti rí nù. Súnkànmí kó tí máa fi ojú Súnkànmí rí ẹni tí ò mọ̀ rí abàké bàbá ẹ ṣe gan. níbo lọ́dà níbo lọ ń lọ ẹ̀yin ọmọ ọ̀sìn ìmọ̀kéwe o okun ewu òrùrù káwárí ni bàbá wa ní bẹ́jọ́ tẹ gùn tó náà láti dáná rẹ̀ ìgbà wo lámọ̀ tàbí dáná sunlé gbọ́ mi o àṣírí tó gbọ́ lẹ́nu mi yìí bàbá ẹ lè bùn ọkọ rẹ gbọ́ bàbá ẹ lè gbọ́ àbọ̀ gbẹ̀bínú kò níyà yìí ó gbé lọ rèé bọ́kọ rẹ̀ ńlé sọmọ lórí bí ojú ibẹ̀ mọ́sọ́ ibẹ̀ ó padà dín ní. Súnkànmí báyé mi jẹ́. bí ìwọ bá fẹ́ dọlọ́mọ láyé ń tiẹ̀ ọjọ́ ẹwà gbogbo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí kọ́ lọ rèé fi bá wèrè lájọṣepọ̀ kó lè bá dọlọ́mọ láyé. ṣé tí bá ṣe wá ń kúrò nílé. ilé bàbá Tẹ́níọlá ni mò ń gbà lọ sórí gbogbo nǹkan tá a ṣe tí lè fi jóná pátápátá. gbogbo ẹnu máa bá wa dá sí ìwọ àgbàyà apààyàn òṣì yìí àgbàyà ní apààyàn. sórí tí ò bá kí n ṣe wípé wọ́n kì mí nílọ wípé mi ò gbọ́dọ̀ finú ilé ìsílẹ̀ àfi tírú àsìkò yìí bá wáyé mi ò bá ti lọ tipẹ́ because mi ò lè jẹ́ kó pa mí bó ṣe pa Tẹ́níọlá. ìwọ aláìníròrí kókó rẹ̀ kúrò lọ́nà fún mi. Tẹ́níọlá dídé máa bọ́ ọkọ mi jẹ́ àmà lọ nílé. jọ̀tún ló lọ wọ́n jẹ́ kọ́rọ̀ ilé tó báyìí má yẹ̀yẹ́ mi síta. Súnkànmí jọ ìwọ lè bẹ̀ mí ìwọ kúrò lọ́nà fún mi kó jẹ́ ń kọjá ní ìranù. ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́. madam ṣe okay kí ló ṣe ká yín. mọ́tò yẹn ó kàn máa ń fojú mi rí rádaràda wa ni ibi tí mo dẹ̀ ló wà very important kí n tẹ́ mọ́ fọ́tí fẹ́ ṣe. oh sorry about that. tell by mind just down the road lèmi ń gbé mo ń service mọ́tò mi outside the estate tẹ bá ti bọ́ta kúrò ní estate yẹn tẹ bá ti make left turn yẹn ibẹ̀ ni mechanic mi wà so let me just call him kó bá yín check ẹ̀ is that okay. Excuse me ẹ má bínú o ẹ jọ̀ọ́ face yín look familiar somehow ni o. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín yìí o ìjẹ́ ara yín ti fi ìgbà kan má yá rí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú. yes ìgbà kan nìyẹn you're right. ẹ jọ̀ọ́ ẹ̀yin ni. of course èmi ni but that was then. ẹ mọ̀ mí. no ṣé kò sí ṣá. because èmi ló yẹ kójú máa ti o tó ẹ pé yẹn ni but I'm okay èmi dẹ̀ ni mo ń bá yín sọ̀rọ̀ àbí. ẹ jẹ́ kí n tètè bá yín pé kó bá yín check mọ́tò yẹn báwo. afẹ́fẹ́ ń kaṣọ aláṣọ ẹ̀fúùfù lẹ̀lẹ́ ń kẹ́wù ẹlẹ́wù kémi ò mọ̀ bọ̀ nílùú èbù kí n wá bá yín lọ́lúdé rárá o àsìkò ògìlì tí ń lẹ̀wà yìí ìtúnlẹ̀ wàá jẹ́ kó tútù kan tún wá kó bára mi wo níbi ọ̀rọ̀ dé dúró yìí dákun ẹ̀yin ẹ mọ̀ ṣọ̀hún kémi ò mọ̀ ṣe yà yín ṣé bí gbogbo èyí tí mò ń gbìyànjú fún yín iná ọ̀lẹ́ fi ń ṣọlá lọ́hùn. ẹ jẹ́ kémi ò tún mọ ọkọ̀ náà má rò ní ó ti dá a báwọn ẹ mọ̀ bá ń fẹ́ rú ránṣẹ́ èyí tẹ́ púpọ̀ wá ẹ̀yìn tí ìlú tán ẹ tún fi mí ránṣẹ́. wá wò ọ pè mí padà àlejò kan ń bẹ ní àyìn tí mo fẹ́ dá lóhùn ó ṣeun mo dúpẹ́ ó ṣeun mo wà ń gbọ́rọ̀ rẹ báyìí. bàbá a ní ọmọkùnrin wèrè ọjọ́ sí mo fi ojú mi méjèèjì báyìí mà ni mo fi rí. orí. ojú mi méjèèjì báyìí ni mo fi rí kódà mo béèrè lọ́wọ́ ẹ̀ pé bóyá irú àìsàn bẹ́ẹ̀ yẹn ti ṣe rí ó dá mi lóhùn ó ní bẹ́ẹ̀ ni. ó sì dán lójú. bẹ́ẹ̀ ni sà mo tún wá bí mo ní ṣó dá mi mọ̀ àmọ́ olóhùn ò mọ̀ mí o bọ̀ tó dá mi lójú pé òun ni mo rí.
mo ti mọ̀ pé yóò rí bẹ́ẹ̀ kò sì lè mọ̀ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ojú ọjọ́ tí ọ̀jẹ̀ ń lè mi ò mọ̀ ọjọ́ ọ̀hún sì ti wá wáyé lónìí nù èmi ò jí lórúkọ bẹ́bẹ́ bàbá tó bí lọ́mọ lọ bẹ́rìrì lóògùn ajítafa oògùn agbóhùn oògùn mọ́ṣojo mọ̀ngànà àti bídílé wọ̀yá àjà èmi ò ní gbátá pàdé bíi tí wọ́n gbàgbó kí gbígbé ọ̀rọ̀ gbẹ́dúró yìí bí tó bá balẹ̀ àmọ́ nípa ni òjò balẹ̀ wọ́n á talẹ̀ ṣàràṣàrà bójò bá ń rọ̀ lọ́wọ́ bá a bá wá gbé agbè sí i ká pọn mí nínú rẹ̀ ńlá rí nǹkan mú bójò bá wá dá bá a bá gbé agbè síbẹ̀ kòròfó là á padà wà bá ń bẹ̀ tó bá kọjú sí ọ mo fẹ́ kọ́ ọ ta bàbá kẹ́yìn sí ọ mo fẹ́ kọ́ ọ ta lọ́ọ̀rì tèrò ara rẹ̀ pa. ṣe wà òkè amókè in fact ó yẹ kó yá mi bí mo ṣe wà ní ṣọ́ọ̀bù lọ́sàn-án ní family doctor wa bá pè mí mo bá wò pé kí ló ṣẹlẹ̀ jẹ́ kí n yọjú sí doctor wa sọ fún mi wípé èmi ti lóyún oṣù méjì. Dr. Saheed kan náà family doctor wa. bẹ́ẹ̀ni ó ti yà mí lẹ́nu mo ṣe ń sáré bọ̀ nílé nìyẹn. wá sí tó lọ́wọ́ ò lè ṣe olúwa mo dúpẹ́ lọ́wọ́ orí òkú wá sí kí wàá ló sọ kí báwo ló ṣe nù gẹ̀tẹ̀ kí ló ṣẹlẹ̀ gan kí ló báwo test wo ló kí ni. kálọ̀. Welcome to my Listen. Yes. I'll be back, eh? Make yourself comfortable. Yep. Kí ló wá ṣe láyé ènìyàn lọ́la ayé asán ló wá bó pẹ́ bóyá àwa ṣẹrú ẹgbẹ́ dùn mí nínú kémi má rí ìbànújẹ́ ayọ̀ ni mo fẹ́ Ọlọ́run ayọ̀ má yọ̀ mí kú ayọ̀ ni mo fẹ́ Is this your son? His name is Ferua. Wow, he's such a handsome boy. Definitely. That guy my handsome gan. Yeah. Nítorí bí mo ṣe ń wò yìí, that guy ló máa jọ. Kí ló mean? Ṣé èmi náà beautiful lóbìnrin báyìí? Come on, I never said so. Definitely, obviously, you're a beautiful woman. Look at you. Aboye bó ṣe fine. Thank you. Tokunbo. Yes, there. Sorry. Mo kàn ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ ni. Oh, go ahead. Never mind. Why are you saying never mind? I mean, be free with me. Omo, I'm ready to be your friend. Tí n bá fẹ́ bá ẹ ṣọ̀rẹ́ mi, limu ẹ wá lé mi now. Considering gbogbo rubbish tó ṣẹlẹ̀ sí mi in the past, kò tẹ́ yẹ kí n súnmọ́ yàn kankan. You know, but I like you and I want to be your friend. So, tell me. That's true. Ibi tí mò ń lọ gangan náà nìyẹn. Mo kàn fẹ́ mọ̀ nípa nǹkan tó really ṣẹlẹ̀ sí, I mean, nǹkan tó fa sickness yẹn sí ẹ lára ni mo kàn fẹ́ mọ̀ nípa ẹ̀.
such a terrible experience. Yes. But I thank God for today. I thank God for today. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba fún ọjọ́ òní. Sórí èmi tó ń wò yìí. I was born in Canada. Yes. Òkè Òkun ló bí mi sí. Ọmọ bíbí ìlú ni bàbá mi. While my mom is Canadian. Bí 10 years ago, dad mi wá sínú ìlú wa yìí. Wọ́n wá dá small company kan sílẹ̀. You know? Kò ju bí 5 years tí wọ́n padà sí Canada. Lọ dolóògbé. Bímí àti màmá mi ṣe ní ká wá sí Nàìjíríà nìyẹn. Ká wá ṣe bẹ́rẹ̀ àwọn. Kí la máa parí bẹ́rẹ̀ fún? Bí gbogbo àwọn fámìlì dad mi àtobìnrin àtọkùnrin bó ṣe bẹ̀rẹ̀ sí máa bẹ́mi àti mọ́mì fa wàhálà nìyẹn. Lórí small company tí dá ti dá sílẹ̀ and other properties. Only believe pé inú wàhálà yìí ni mọ́mì kú sí. She also died. Wọ́n wò pé, what am I still doing here? Let me go back to where I belong. Only believe pé all my efforts to go back to Canada, pàbó ló já sí. Pàbó ló já sí, despite the fact pé ṣùgbọ́n Canadian citizen ni mí, tí mo dẹ̀ ní Canadian passport. I couldn't go back. I couldn't go back. And the only thing tí mo kàn mọ̀ ni pé mi ì rántí bí everything ṣe ṣẹlẹ̀. Yes, mi ì rántí anything. Mi ì rántí. In fact, ìgbà tí màá fi padà wá sí senses mi ni mo mọ̀. In fact, mi ì mọ̀ bóyá ìṣẹ̀lẹ̀. But ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kó fi mi sílẹ̀. Let's just thank God. Tókunbọ̀, àwọn ẹbí yẹn wá ń kọ́ sìn ṣé ó yẹra fún wọn ni àbí wọn mọ̀ pé Ọlọ́run ti padà gbogbo? Good question. Ṣórí gbogbo wọn àtọkùnrin àtobìnrin rádaràda ti bá wọn. Rádaràda ti bá wọn. Some of them are even dead. In fact, let's just forget about them. I don't want to remember. Let's forget about them. So, how is your family? Thank God. Thank God. What about his father? Daddy and God? Tókunbọ̀. Yes, sir. Èmi náà ní nǹkan tí mo máa sọ fún ọ. Oh, go ahead. Mo ti fi ìgbà kan ní ìṣòro àìrọ́mọbírí. Ojú ọmọ pọ́n èmi àtọkọ mi gan nígbà náà. Àmọ́ gbogbo ìyànjú wa láti bímọ. Bàbá ló ń já sí. Èmi àtọkọ mi gbìyànjú títí láti rọ́mọ bí. Kò work. Ní ọjọ́ kan, ọ̀rẹ́ mi ló mú mi jáde lọ sílé àwọn alájò. Nígbà tá a débẹ̀. Bí ìwọ bá fẹ́ dọlọ́mọ láyé ń tiẹ̀, ó jẹ́wọ́ gbogbo ogun àlùmọ̀kọ́rọ́ yìí kó lọ rèé fi bá wèrè lájọṣepọ̀ kó lè bá dọlọ́mọ láyé. Mo délé mo sọ fọ́kọ mi. Ó fi akẹ́kọ̀ọ́ rí. Ọlọ́run ò lè ṣe. Èmi náà kọ́kọ́ yarí pé mi ò ní lè ṣe é.
àmọ́ wọ́n jẹ́ kó yé mi wípé tí mi ò bá ti fi lè ṣe kí n gbàgbé wípé mo máa lọ́mọ láyé. Ìyẹn ló mú mi wá síbi tí mo ti rí ẹ̀yin. Mo lo gbogbo ọgbọ́n tí mo ní. Mo lo ète. Mo ẹ mọ́lẹ̀. Mo ṣe ohun tí wọ́n ní kí n ṣe. What? You mean we had fun, we made love, asúmọ́ra wa? Oyún ọ̀hún ni mo fi bí ọmọ tó jókòó yìí. Ọmọ èwo? Ìfẹ́olúwa. You mean Ìfẹ́olúwa is my own son? Yes. Yes. My son. Rárá. Olúwa. Mo ṣe kọjá ń bẹ̀ ń sìn ni. Akin dánidáni. Súnkànmí, ó rò pé ó gbọ́n lójú ara ẹ̀. Wo tí o ò bá tètè lọ jẹ́wọ́ fún àwọn òbí mi gbogbo nǹkan tó ṣe. Máa pa ẹ́ díẹ̀díẹ̀ ni. 100 ọdún lónìí, o ò tí kú. Yé! Ọ̀daràn! Yé! Fèsìlẹ̀kùn! Yé! Àmọ́ gbọ́ yín sá mo wà pẹ̀lú yín. Àmín sá, àmín. Okay. Hello pastor. Ọ̀rọ̀ wà lórí nǹkan tẹ́ ẹ sọ yẹn, but ẹ má worry. Màá get back to yín later sir. All right sir, bye. Tokunbo, what is that? I'm only joking with you. Don't joke with me like that. Má bínú, má bínú. Oh. So what's up? Honestly, Tokunbo. Yes, there. Ṣorí tí mi ò bá ní parọ́. Inú mi máa ń dùn gan tí bá ti wà pẹ̀lú ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi. Thank you. And same here. Níṣe ni ọ̀rọ̀ mi máa ń dàbí ọ̀rọ̀ ẹni tí ó sọ ìgbànú tó wá fi rí irinwó he. I know what Igba is. That's 200. Yes. But kí ni irinwó? Tokunbo, irinwó is 400. Oh, 400. That means I'm so special. Yes, you are. So let me use this opportunity to give me express feelings sincere. Okay. Is that okay? Moji, I want to marry you. Mo nífẹ̀ẹ́ gan. Yes. Mo fẹ́ fẹ́ sílé tán ni. Tokunbo, kò lè possible. No, I mean, ìwọ náà mọ̀ pé kò lè ṣe ṣe. Moji, kí ló nira nínú ọ̀rọ̀ yìí? Nira bíi ti báwo? Tokunbo, ó yé mi.
mo dẹ̀ lérò pé ó yẹ kó yé ẹ. Lóòótọ́ ni Orimi àti Súnkànmí ti di bí ó bá ó pa bí ó bá ó bò lẹ́sẹ̀, but still ọkọ mi ṣì ní mo gbọ́dọ̀ wárí fún. Mojí, ṣe bí ìwọ náà ló sọ fún mi pé ó ní kó gbọ́mọ lọ fọ́lọ́mọ. You told me that. Tókunbọ̀. Yeah. Jẹ́ ká mẹ́nu kúrò náà rẹ̀. Ọlọ́run ṣe ìdá. Please excuse me. Má disturb me láti pe pastor fún. Okay. Bọ́lá Súnkànmí, ẹ̀ṣẹ̀ ilẹ̀ ń bèèrè ẹ̀tọ́ ní èèyàn ń bèèrè. Èmi ni. Ẹ̀jẹ̀ bá lọ ṣọ́ọ̀ṣì. Mi ò lọ sí church. Mi ò lọ sí church, ikú lé mi wọ bí ni. Ikú lé mi lọ́wọ́ lé mi débí ni. Mi ò ní bojú ẹ̀. Kí n tó bojú ẹ̀yìn báyìí á ti yọ sí mi. Tí bá gbẹ́sẹ̀ kan síwájú báyìí, ó lé mi ni. Ẹjọ́ má jẹ́ kó tó lé mi, ẹ pa mí ẹjọ́. Kí lẹ́yìn àti kú jọ papọ̀? Ó tèmi àti kú dàpọ̀, ó pọ̀ gan sà. Ó pọ̀ gan. Ikú gangan ni wá wọnú ọmọbìnrin kan. Ọmọbìnrin tó wọnú ẹ̀yẹn ló lé mi káàkiri ló fẹ́ pa mí. Ẹ farabalẹ̀. Bọ́lá Súnkànmí. Mo sọ fún yín, mo ní ohun tó bá pamọ́ níwájú ènìyàn. Ẹni kedere níwájú Ọlọ́run sà. Ǹjẹ́ ṣetán láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín níwájú Olúwa? Mo ṣetán sà. Mo ṣetán ẹjọ́. Ẹ ṣetán. Tó bá jọ ní òní jẹ́ kí ikú, mo ṣetán. Mo ṣetán láti jẹ́wọ́. Ẹ ṣetán láti jẹ́wọ́ níwájú Olúwa. Bẹ́ẹ̀ ni ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi ń fẹ́ jọ bẹ́ẹ̀. All right, sir. Okay, sir. Oh, mo appreciate yín gan, sir. Ẹ ṣé gan ni. Ọlọ́run á túbọ̀ máa gbé yín sókè, sir. Yes, sir. All right, mama expect call yín. All right, hold on, sir. Congratulations. Congratulations. Are you sure? Yes. Ẹni tí mo tiẹ̀ bá sọ̀rọ̀ yìí, straightforward person ni. Wọn kì í ṣe báyìí. Nǹkan tó bá sọ bẹ́ẹ̀ náà ló ṣe máa ń. But ìgbà wo ni wọ́n wá pè báyìí? Wọ́n ní àwọn máa get back sí mi, wọ́n máa pè mí. So tó bá ti sọ fún mi, I'll let you know. Oh, thank you. Thank you. Kí ló ṣe? Kí ló ṣe? Mo fẹ́ sáré sọ. Mo fẹ́ sọ. Mo ní láti sọ ni, mo fẹ́ sọ fún wọn. Kí ni kan? Mo ń bọ̀. Níyì mo ń bọ̀. Give me 10 minutes, mo ń bọ̀. Mo ní láti sọ. Báyọ̀. Kí ló ṣe? What's that? Lè sí ìwàlẹ̀ bẹ́ẹ̀ àgbà kéde. Kí ló dé ta ló ń béèrè? Láti mo fẹ́ rí wọn. Mo fẹ́ rí wọn. Ṣọ́ṣà àwọn ọlọ́sọ pé kò wá. Ẹ wo wọ́n ní kí n sọ̀rọ̀ fún wọn ní kó tó pẹ́. Kò sáyè. Kó orúkọ rẹ̀ kí n la sọ fún wọn pé èèyàn kan ń béèrè wọn lẹ́nu géètì ìdó òun báyìí. Ó máa ti ṣubú o. Wà á ti mi ṣubú. Máa ti ṣubú o. Bọ́tà kò sáyè. Ẹbí ní sa. Èwo ni yé àmọ́ ṣí èrè ni. Mo lọ kọ́ ṣí èrè. Arúgbó pé para ẹ̀kọ́ farabalẹ̀. Ẹ pẹ̀lẹ́ tí ẹ̀ farabalẹ̀. Èmi ni sà. Ìwọ ta ni? Èmi ni Báyọ̀ sà. Báyọ̀ ò láti rí. Báyọ̀ tí. Irú ọ̀fọ́ ìrúnú fẹ́ rí mi Báyọ̀. No, kò lè jẹ́ Báyọ̀ tí. Èmi ni sà. Èmi ni as in mọ́mí gan try láti fún ní àgbo kó tó di pé. Ìwọ ni Báyọ̀ àbí kí ni mo bọ́ sí ti ara mi? Ìwọ ni Báyọ̀. Ìwọ Báyọ̀. Ìwọ ló pa mí lọ́mọ. Èṣù yẹn ló máa ṣe pa o. Davis! No, ṣá máa bọ̀ mọ́. No, bó jẹ́ wọ̀ nìkan. Báyọ̀! Ìwọ mọ̀ ìlọ́mọ.
ọlọ́ṣà ni o mo fẹ́ kó bá mi dì pẹ̀lú. òun ló ṣe kó pa tẹ́nì. mo ṣe yín gan ni sà. mo gẹ́ àníwá wà bá mi dì pẹ̀lú bọ́ọ̀yì. ohun tó ń ṣe mí kọjá kí n fi àjẹyọ ohun tó ń lé mi kiri pọ̀ gan àfi kí ẹ ṣáfi gbogbo agbára tọ́lọ̀ bá fún yín kẹ́ fi dáríjì mi sà mo ti ṣẹ̀gbọ́n sà. ẹ dádì ẹ wo mo ṣe mọ́mì tẹ́bà yìí ti dáríjì mi mo ṣe bẹ́ẹ̀ yẹn jọ kò ní tó ṣẹ́jú mẹ́wàá kí n tó kú. kí ni wọ́n tún ṣe. kí ló dé. ìgbòdúró ọlọ́run ẹja yìí ni pásítọ̀ bá mi bẹ̀ wọ́n. alàgbà orúkọ tèmi ni pásítọ̀ Dáramọ́lá ní orúkọ Olúwa tí a kò gbọdọ̀ kó jẹ́rìí irọ́ òtítọ́ ni arákùnrin sọ ó ṣẹ̀yìn lótìtọ́ màá dẹ̀ fẹ́ kí ẹ ro ti Ọlọ́run kí ẹ dáríjì nítorí tí ẹ ò bá dáríjì láàárín ìṣẹ́jú mélòó sí ìgbà tá a wà yìí kò ń ṣe nǹkan tá a má bá sọ là ń sọ arákùnrin yóò kú. bẹ́ẹ̀ni. àwọn gbogbo eléyìí tá a sọ ìgàn ìṣẹ́jú yẹn ti ń dín díẹ̀ irú àti bùbá ló wọ̀ white ó dẹ̀ wé kele ẹnu géètì ni ó sì mí lẹ́nu géètì mi ní ikú ni bá a ṣe ń sọ yìí ó lè ṣí géètì kò wọlé. kí ló ṣe lọ. sọkàn mi sọ tẹ̀gbọ́n. Pastor help me. sọ̀rọ̀. help me pastor ẹ bá mi sọ ẹjọ́. kí ló ṣe. ikú níwájú Ọlọ́run ló wà ní sọ̀rọ̀. I will. ikú tẹ́ni ó ṣẹ̀yìn mi. tẹ́ni wọ wọ́n ní tẹ́ni wọ ìwà. ìwà tí àwọn eléyìí mi ò mẹ́lẹ́ tó wà lẹ́yìn inú fúnra mi ni mo dá pa ìmìlẹ̀ mo gbé lọ sọ́sibítù tó fi lọ ṣẹ́ oyún fún oyún yẹn. irọ́ àwọn kọ́ yẹn ilé ni eléyìí rẹ̀ orí eléyìí ẹ mú lọ. Abá yín bẹ́ẹ̀ máa mú lọ. Haruna, wá mi lè rọ̀ tẹ̀lé. wọ́n máa ń fọ́ ní ìsinmi gan ni wọ́n máa ń bílíf pé tí ò bá sí àwọn ọkùnrin à lè ṣe fàájì ṣe báwa nìyí tí bá gbé fóònù sí tí mo pe gẹ́ ọ̀kan a máa sọ fún mi pé máa fóònù lówó orí owó ẹsẹ̀ owó káàbò owó kìtì ìjọ nítorí Ọlọ́run tí bá fẹ́ sílé ṣáwọn òbí ò ní padà béèrè pé owó orí ọmọ àwọn. orí kó fáìn ló jẹ kó tó sọ. onírànú ní gbogbo àbí ó máa máa sanwó ọ̀nà méjì. ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ ẹ jẹ́ kí mi tètè máa lọ toró níbi tí mo fẹ́ dé torí iṣẹ́ ọ̀la. láyọ̀ àṣeyí tóun lọ́lọ́run ọba kò sí àrà tí ó lè fi àwa ìdàdá ipò tàbí àyèkáyè tí a bá ti bára wa ká ṣáà máa dúpẹ́ ni. Báyọ̀, I'm happy for you. Àní mo lálàá nínú àlá yìí mo bá rí igbá méjì mo pé ìgbà mo kàn sí igbá méjì at the time mo á wo nǹkan tó wà náà nínú ẹyọ kan ìrònú wà náà ìkejì ayọ̀ wà náà. kí ló gbé. ayọ̀ ni mo fẹ́. ayọ̀ lèmi náà fẹ́. ayọ̀ ló fẹ́. ayọ̀ ni mo fẹ́. ayọ̀. fún ìdùnnú àti ayọ̀ tó pọ̀ fún ìbágbépọ̀ tí ò ní dìbàjẹ́ láéláé baby I love you so much from the bottom of my heart. Tókunbọ̀. Yes love. látìgbà tí mo ti wà pẹ̀lú Súnkànmí ni mo ti dá májẹ̀mú pẹ̀lú Ọlọ́run mo dẹ̀ ṣe ìlérí fún Súnkànmí wípé ọkùnrin méjì ò ní gorí mi mọ́ lẹ́yìn Súnkànmí àmọ́ ìbànújẹ́ ńlá ló jẹ́ fún mi wípé irú nǹkan tó ṣẹlẹ̀ yìí ó wà nínú àkọọ́lẹ̀ mi lọ́dọ̀ Ọlọ́run. Don't cry. láti gbogbo ìgbà tí mo bá rántí Súnkànmí sínú mi ò ní bàjẹ́. Stop crying. Stop crying. Max Sukumo, I want you to wipe your tears away. Ṣé wọ́n mọ̀ bóyá Ọlọ́run jẹ́ kí n yà wèrè nítorí ẹ̀ ni?
Yes. Maybe I became a lunatic because of you. So stop crying. We are together. I love you. I'll take care of you. I'll take care of my son. Ifeoluwa. Okay? I love you too. So please wipe your tears away. Ifeoluwa, are you okay? That's my boy. Are you okay? Okay, so I'm gonna take you out very soon, okay? I love you. Ayọ̀ ni mo fẹ́ o, Ọlọ́run ayọ̀ máa yọ̀ mí kún. Máa yọ̀ mí kún. Ayọ̀ ni mo fẹ́ o, Ọlọ́run ayọ̀ máa yọ̀ mí kún. Ṣebí aláyọ̀ lónílé ayé, ènìyàn láyọ̀ onítọ̀hún ò wáyé. Fún mi láyọ̀ kí má rí ìbànújẹ́, dùn mí nínú kí má ṣẹ̀rù ẹ̀gẹ́. Ènìyàn lówó kí ló wá ṣe láyé, ènìyàn lọ́lá ayé asán ló wá. Bó pẹ́ bóyá á wá ṣẹ̀rù ẹ̀gbẹ́, dùn mí nínú kémi má rí ìbànújẹ́. Ayọ̀ ni mo fẹ́ o, ayọ̀ ni mo fẹ́ o, Ọlọ́run ayọ̀ máa yọ̀ mí kún. Wá máa yọ̀ mí kún. Ayọ̀ ni mo fẹ́ o, ayọ̀, Ọlọ́run ayọ̀ máa yọ̀ mí kún. Máa yọ̀ mí kún. Máa yọ̀ mí kún. Ọlọ́run ayọ̀ dùn mí nínú oníbùú ọ̀rẹ́.